àṣírí ńlá wọn ní wòlíì ẹ̀gbin-ọ̀run ti mọ̀ pé òun máa kú. lóòótọ́ èmi pẹ̀lú olóògbé mọ́rẹ́níkejì adeleke ẹni táwọn èèyàn mọ̀ sí ẹ̀gbin-ọ̀run kò gbé papọ̀ mọ́ gẹ́gẹ́ bí tọkọtaya, ṣùgbọ́n a kì í ṣe ọ̀tá ara wa nígbà tó wà láyé. gbogbo ìgbà ló máa ń pè mí lórí fóònù, kódà a sì jọ sọ̀rọ̀ dáadáa lórí fóònù lóṣù kínní ọdún 2024 yìí. onírúurú nǹkan la sọ, kódà ó tiẹ̀ ní kí n wá bóun mójútó dúkìá rẹ̀. ó ní nítorí àwọn ọmọ òun lòun ṣe fẹ́ gbé ìgbésẹ̀ náà, ṣùgbọ́n mo sọ fún un pé kó lọ́ọ́ fa gbogbo rẹ̀ lé lọ́ọ̀yà rẹ̀ lọ́wọ́. kì í gbé àwọn ọmọ mi sá fún mi rárá. gbogbo ìgbà tàbí àsìkò tí mo bá fẹ́ rí wọn ló fààyè gbà mí. èmi náà sì ń gbìyànjú dáadáa lórí wọn. mò ń ṣe ìwọ̀nba tí agbára mi ká lórí àwọn ọmọ méjì tó wà láàrin wa. ṣùgbọ́n ikú rẹ̀ dùn mí gan-an ni o. mi ò lérò rẹ̀ pé ó lè kú lásìkò yìí rárá, ṣùgbọ́n bó ṣe wu ọlọ́run ọba ló ń ṣe nǹkan rẹ̀, a kò lè bí léèrè. èyí làwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọkọ gbajúmọ̀ akọrin ẹ̀mí tó rẹwà bí ọ̀kínnì, olóògbé mọ́rẹ́níkejì adeleke, ẹni táwọn èèyàn túmọ̀ sí ẹ̀gbin-ọ̀run tó kú láìpẹ́ yìí. ọkọ rẹ̀ ní àfi bí ẹni pé olóògbé náà ti mọ̀ pé òun máa tó kú ni, nítorí pé ṣe ló fọ̀rọ̀ dúkìá rẹ̀ lọ òun pé kóun wá bóun ṣètọ́jú rẹ̀, ṣùgbọ́n tóun kọ̀ jálẹ̀. ó ní lára pé ikú rẹ̀ ya òun lẹ́nu ni bí olóògbé ṣe ti sanwó iléèwé àwọn ọmọ méjì tó bí sílẹ̀ níléèwé táwọn ọmọ náà ń lọ títí dìgbà táwọn ọmọ náà fi máa parí ẹ̀kọ́ wọn tán. ṣá o, ọkọ olóògbé náà ní àkọ́bí olóògbé náà lóbìnrin ló jẹ́ kóun mọ̀ nípa ìgbésẹ̀ tí olóògbé náà gbé nípa ètò ẹ̀kọ́ àwọn ọmọ rẹ̀ yìí, tó sì ṣèlérí pé òun á tẹ̀síwájú nípa ẹ̀kọ́ àwọn ọmọ náà níbi tí olóògbé dúró sí. ní báyìí kì í ṣe ìròyìn mọ́ pé gbajúmọ̀ akọrin ẹ̀mí ni olóògbé mọ́rẹ́níkejì adeleke ẹ̀gbin-ọ̀run ti kú, ṣùgbọ́n kókó ohun tó pa gan-an làwọn èèyàn kò mọ̀, tí ọ̀pọ̀ sì ń sọ oríṣiríṣi nǹkan nípa ikú rẹ̀. ikú rẹ̀ tó wáyé lójijì yìí ya ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lẹ́nu, àgàgà àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ nínú ẹ̀mí. yàtọ̀ sí pé obìnrin náà jẹ́ arẹwà, àwòtúnwò, àrímálèélọ tó sì ń ta kébékébé nígbà gbogbo, olóògbé yìí kì í ṣe arúgbó rárá, wọ́n ló lé díẹ̀ lẹ́ni 40 ọdún ni. obìnrin yìí jẹ́ akọrin ẹ̀mí, arínà ni, òun sì ni olùdásílẹ̀ ilé ìjọsìn orí òkè ẹ̀gbin-ọ̀run prayer mountain èyí tó wà nílùú Ifọ̀ nípínlẹ̀ Ògùn, èyí tó ṣe àjọ̀dún ọdún karùn-ún ìdásílẹ̀ rẹ̀ lóṣù karùn-ún ọdún 2023 tó kọjá. àsìkò àjọ̀dún náà ni olóògbé yìí kéde pé òun fẹ́ ṣí ilé ìtajà ìgbàlódé ńlá kan tóun kọ́ parí sí agbègbè Sango Ọ̀tà nípínlẹ̀ Ògùn. ẹ̀gbin-ọ̀run plaza ló pe ilé ìtajà náà. wòlíì tó tún máa ń ṣe ìwòsàn ní ìlànà ìbílẹ̀ yìí jẹ́ ẹni táwọn èèyàn fẹ́ràn gidigidi, àmọ́ ohun tó fu àwọn kan lára sí ti ikú òjijì rẹ̀ yìí ni bó ṣe kọrin kan nígbà tó dé láti orílẹ̀-èdè Amẹ́ríkà níbi tó ti lọ gba ìtọ́jú. ó ní kálukú ló ní nǹkan tó bò mọ́ abẹ́ aṣọ tí kò hàn sẹ́lòmíì. wọ́n ní ó jọ pé àìsàn abẹ́nú kan ń bá obìnrin yìí fínra, torí ẹ̀ ló sì ṣe lọ sílùú òyìnbó láti lọ ṣiṣẹ́ abẹ tí ara rẹ̀ sì ti yá dáadáa nígbà tó dé. ọ̀kan lára àwọn ọ̀rẹ́ olóògbé náà, abilékọ Esther Ìgbẹ́kẹ̀lé, tóun náà jẹ́ akọrin ẹ̀mí bíi ti olóògbé, tó kọ́kọ́ gbé ìròyìn ikú olóògbé náà jáde lórí ẹ̀rọ ayélujára sọ pé ìbànújẹ́ ńlá gbáà lọ̀rọ̀ ikú olóògbé náà jẹ́ fóun, nítorí pé òun kò lérò pé ikú lè yọwọ́ rẹ̀ láwo lásìkò yìí rárá. àtẹ̀jáde kan tí Ìgbẹ́kẹ̀lé gbé síta lórí ẹ̀rọ ayélujára rẹ̀ láìpẹ́ yìí ló ti ṣe ìdárò olóògbé náà báyìí pé ọ̀sẹ̀ tó kọjá yìí la sì jọ sọ̀rọ̀. ó sọ fún mi pé wàá jáde láyé láìròtẹ́lẹ̀, pàápàá jùlọ lásìkò yìí. kò sẹ́ni tó lè dí àlàfo rẹ tó ṣí sílẹ̀ lọ́dọ̀ mi láyé. oníwà tútù bí àdàbà ni ẹ́ nígbà tó wà láyé, ẹlẹ́yinjú àánú bíi tiẹ̀ ṣọ̀wọ́n. kò pẹ́ tí mo délé láti ibi tí mo lọ ní ìròyìn ikú rẹ̀ kàn mí lára. ọkàn mi gba ọgbẹ́ gidi nítorí pé o kò dágbére fún mi rárá. bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tó kọjá yìí la jọ sọ̀rọ̀ lórí fóònù. o ò fún mi lára pé àkókò ti tó. o ò dágbére fún mi lọ́jọ́ náà. inú mi ò dùn bó o ṣe lọ yìí o, ṣùgbọ́n ó yé Ọlọ́run ọba ògo ìdí tí èyí fi wáyé bẹ́ẹ̀. ó dájú pé gbogbo wa pátá la mọ rírì rẹ
àti pé kò sẹ́ni tó lè dí àlàfo rẹ láàrin wa láé. Súnre àyànfẹ́. Bẹ́ẹ̀ ni Esther Ìgbẹ́kẹ̀lé sọ nípa ọ̀rẹ́ rẹ̀ ọ̀wọ́n yìí. Adéwálé Adéoyè àti Faith Adébọ́lá ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye Online TV.